Ààwẹ̀ nínú oṣù alápọ̀nlé Ramadan ṣẹ̀ṣẹ̀ parí báyìí, eléyìí tó mú ayẹyẹ ìtúnu ààwẹ̀ wáyé ní ọjọ́ kejì rẹ̀ tóṣù náà parí. Ààwẹ̀ nínú oṣù Ramadan jẹ́ òpó karùn-ún nínú ẹ̀sìn Islam. Ọ̀kan lára òpó ẹ̀sìn Islam ni ààwẹ̀ nínú oṣù alápọ̀nlé yìí jẹ́ fún àwọn mùsùlùmí òdodo láti kánu dúró níbi jíjẹ àti mímu láti òru ààwẹ̀ di ìrọ̀lẹ́. Bákan náà, kí wọ́n sì máa lékún nínú iṣẹ́ olóore gẹ́gẹ́ bí àdúrà àti àyọkà nínú Al-Quran alápọ̀nlé. Oṣù ààwẹ̀ Ramadan yìí náà la túmọ̀ sí oṣù wíwá àforíjì ẹ̀ṣẹ̀ láti ọ̀dọ̀ Olúwa Ọba Allah, èyí tí ó sì kó ọ̀pọ̀lọpọ̀ ìbùkún àti gbígba àdúrà sínú. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ olóore ni àwọn mùsùlùmí ìpínlẹ̀ Ògùn là kalẹ̀ láti fi sààmì ààwẹ̀ oṣù alápọ̀nlé ti ọdún 2015 yìí. Ọ̀kan lára irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ ni ìdánilẹ́kọ̀ọ́ àti ìtúnu ààwẹ̀ ọlọ́dọọdún èyí tíjọba ìpínlẹ̀ Ògùn tún ṣàgbékalẹ̀ tọdún 2015 yìí ní gbàgede àwọn ọmọ ológun tó wà nílé iṣẹ́ ìjọba ìpínlẹ̀ yìí lókè mọ̀sán nílùú Abẹ́òkúta. Ìdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà dá lórí èrè àti àbájáde ìdìbò àpapọ̀ ọdún 2015, ipa tó yẹ kí àwọn mùsùlùmí kó. Gómìnà Ìbíkúnlé Amósùn, igbákejì rẹ̀ Ìyáàfin Yétúndé Ọ̀nànúgà, àwọn olórí ẹ̀sìn Islam káàkiri ìpínlẹ̀ yìí, àwọn olóyè ẹgbẹ́ òṣèlú APC, àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn, àwọn ọba aláyé àti àwọn akọ̀wé àgbà iléeṣẹ́ ìjọba lábẹ́ àkóso ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn ni wọ́n péjú pésẹ̀ síbi ayẹyẹ ìdánilẹ́kọ̀ọ́ ti ọdún 2015 yìí. Nígbà tó ń sọ̀rọ̀ ìkíni káàbọ̀ síbi ayẹyẹ ìdánilẹ́kọ̀ọ́ náà, olórí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn, ọmọọba Suraj Adékùnbí ṣàpèjúwe àkọlé ìdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà gẹ́gẹ́ bí ohun tó ṣe kókó pàápàá jùlọ nígbà tí a bá fojú wo gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí lẹ́yìn tí a parí ìdìbò àpapọ̀ ọdún 2015. Lára ohun tó jẹyọ nínú ayẹyẹ ọjọ́ náà láti rí àyọkà nínú Al-Quran alápọ̀nlé. Fataba alaykum huwa tawwabur rahim wa ya Musa la nu'minu laka hatta nashhadu wa nu'minu kitaba. Ọlọ́run àwọn aláàbẹ̀bẹ̀ lọ́dọọdọ́ ikú òjijì ọlọ́run àbí pààyín. Ọlọ́run má jẹ́ ó pàdé àgbàgbọ́jọ́ má jẹ́ ó pàdé ìsàlìjọ̀nù. Iṣẹ́ bẹ́ẹ̀ pé lọ́wọ́ ọlọ́run fún ìlàjẹ lọ ṣe. Bẹ́ẹ̀ tó wá ṣe lé ìtàn ibi tó ń ga jù báyìí lọ ní kọ́lọ̀ fún pé yìí sí. Ọlọ́run ṣe dáadáa sí bẹ́ẹ̀. Olùbánisọ̀rọ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà, ọ̀jọ̀gbọ́n Taofik Abdulaziz, ẹni tó tún jẹ́ ìmáàmù àgbà ilé ẹ̀kọ́ gíga ìlú Àbújá, bá àwọn èèyàn sọ̀rọ̀ nípa pàtàkì oṣù ààwẹ̀ Ramadan pàápàá jùlọ nínú ìgbésí ayé àwọn mùsùlùmí òdodo. Ó wá sọ wípé àkọlé ìdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà ń ṣàpèjúwe ojúṣe àwọn mùsùlùmí tó wà nípò fún ìgbé ayé àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọ̀jọ̀gbọ́n Abdulaziz sọ̀rọ̀ síwájú sí wípé káwọn èèyàn orílẹ̀‐èdè yìí ṣe sùúrù lọ́pọ̀lọpọ̀ fún ìjọba tó ń lọ lọ́wọ́ yìí láti fìdí múlẹ̀ kí wọ́n lè bá ṣe gbogbo ohun tó yẹ fún ìrọ̀rùn ará ìlú. Bákan náà ni olùbánisọ̀rọ̀ yìí tún sọ wípé ìpèníjà ńlá ló wà níwájú àwọn mùsùlùmí orílẹ̀‐èdè Nàìjíríà báyìí fún ọdún 4 sí àsìkò yìí nítorí ìrètí àwọn ará ìlú lọ́wọ́ ìjọba tó ń lọ lọ́wọ́ yìí.
ọ̀jọ̀gbọ́n Abdulazeez wá ké pe àwọn tó ń darí ìjọba láti máa béèrè ìmọ̀ràn àwọn ará ìlú gẹ́gẹ́ bí ọ̀nà kan tó ṣe kókó láti fi ṣiṣẹ́ bó ṣe tó àti bó ti yẹ fún ìrọ̀rùn mẹ̀kúnnù lórílẹ̀‐èdè yìí. Policy implementation, ẹ máa ṣe evaluation, wọ́n mobilize àwọn láti máa ṣe kéèkú láti máa ba ìjọba jẹ́. A fi sùúrù o, ẹ gbọ́dọ̀ bú wọn padà, ẹ fún wọn sùúrù, ẹ máa ṣàlàyé Your Excellency iye tó wọlé nì, in tá a fi ṣeré, in tó kúrè, in tá a fẹ́ ṣeré. Lára ohun tó jẹyọ nínú ayẹyẹ ọjọ́ náà láti rí àkànṣe àdúrà fún gómìnà ìpínlẹ̀ Ògùn sẹ́nẹ́tọ̀ Ìbíkúnlé Amósùn, ààrẹ Muhammadu Buhari àti ìlọsíwájú orílẹ̀-èdè yìí lápapọ̀. Bùkún pẹ́sẹ̀ntì wa, bùkún gómìnà wa, bùkún ìpínlẹ̀ Ògùn, bùkún gbogbo àwọn bàbá mẹ́rin. Ọlọ́mọdé àgbàdo ẹni kọ̀ọ̀kan wa náà. Gbogbo àwọn ọba aláyé wa ọlọ́mọdé àbá bùkún wọn. Gbogbo àwọn ìyá lọ́jà àwọn ìyá láṣẹ. Gbogbo aláṣẹ látọ̀ lọ́kọ́ gbàdúrà ẹni kọ̀ọ̀kan wa. Nínú ọ̀rọ̀ rẹ̀ níbi ayẹyẹ ọjọ́ náà, igbákejì gómìnà ìyáàfin Yétúndé Ọ̀nànúgà gbóṣùbà fún àwọn mùsùlùmí fún ìfaradà wọn nínú oṣù alápọ̀nlé yìí. Bákan náà ló wá ṣàdúrà fún ìṣọ́ àti ìdáàbòbò nípìnlẹ̀ yìí. A kú Ramadan yìí, Ọlọ́run á jẹ́ kí oore ẹ̀ tó gbogbo wa o. Àmín. Mi ò ní nǹkan púpọ̀ láti sọ bí kò ṣe kí n máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé mo rí ọjọ́ òní, nítorí pé èyí dẹ̀ ṣojú mi. Èyí tó ṣojú mi Ọlọ́run á jẹ́ kí n rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ nílẹ̀ àlàyé. Mo kí gómìnà wa fún ètò yìí tí wọ́n ṣe ní ọdọọdún àti àwọn tí ó wà ní ìkáwọ́ ètò yìí wípé wọ́n kú iṣẹ́ ribiribi. Àwa gbogbo àwa tí a rí ọdún yìí náà la máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ní Ramadan Kareem. Nígbà tó ń sọ̀rọ̀, gómìnà Ìbíkúnlé Amósùn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba àti àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn fún àdúrótì àti àtìlẹ́yìn wọn láti mú ẹgbẹ́ òṣèlú APC jáwé olúborí nínú ìdìbò àpapọ̀ tó kọjá lọ́dún 2015 yìí. Gómìnà Amósùn tún lo àǹfààní yìí láti fi àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn lọ́kàn balẹ̀ wípé ìjọba òun yóò mú gbogbo ìlérí rẹ̀ ṣẹ fún ìdàgbàsókè ìpínlẹ̀ yìí. Mo dẹ̀ tí wá fi dá wa lójú pé gbogbo ètò tá a ti gbé sọ́nà yìí tá a bá máa rí lágbára Olúwa títí October November bí kọ́kọ́ ò bá wá láti ìjọba àpapọ̀ Olúwa ti san owó tiwa nìyẹn lókùn state torí ètò tá a ti gbé kalẹ̀. Ṣé wá níbi tá a dé yìí tá a bá fẹ́ kí ìdàgbàsókè yẹn kó sì máa lọ a máa mú mọ́ra wọn náà ni o. Torí tá a bá sọ pé bó ṣe ń ṣe wá ìbí pé kò gbọdọ̀ ṣètò ìdàgbàsókè kankan mọ́ kò sí bá ṣe máa wá ṣe nìyẹn o. Ìwọ̀nba owó tá à ń rí pánsì nítorí àwọn ìdàgbàsókè tá a ti ṣe ni. Kò sẹ́ni tó fẹ́ mówó ẹ̀wà tó fẹ́ wá ṣe kankan bí yìí tí ó bá rí wípé kò sọ́nà tó máa gbà kọjá ibẹ̀ ń rùn kò sí ètò ààbò ń bẹ̀ kò sẹ́ni tó máa wá bí o kò sí àfi káyà máa ṣe papọ̀ lọ. Àwọn tó kópa níbi ayẹyẹ ìdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà kò lè pa ìdùnnú wọn mọ́ra. Wọ́n gbóṣùbà fún ìjọba ìpínlẹ̀ Ògùn lórí àgbékalẹ̀ ètò yìí. Bákan náà ni wọ́n sì ń sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ tí wọ́n ti rí kọ́ níbẹ̀. A rí ẹ̀kọ́ tó dáa kọ́, ẹ̀kọ́ nípa ká bẹ̀rù Ọlọ́run ọba, ẹ̀kọ́ nípa pé ká mú Ọlọ́run lọ́kan, ẹ̀kọ́ nípa pé ìhùwàsí láàrin ẹnìkan sí ẹnìkejì, ẹ̀kọ́ nípa wípé kí ìyá mọ ìwà hù láàrin ilé sí àwọn ọmọ, ẹ̀kọ́ nípa wípé kí ìyàwó kó mọ ìwà hù láàrin ilé sí ọkọ ẹ̀ ká má ṣìwà hù. A tún kẹ́kọ̀ọ́ nípa Al-Qur'an, adẹ̀tùkọ̀kọ̀ nípa bí àwùjọ yóò ṣe máa dà tó máa lọ déédéé. Ó fún wa ní ìmọ̀ sí láti lè súnmọ́ Ọlọ́run, láti lè jọ̀wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tá a ti ṣẹ̀, láti lè dín ẹ̀kún ẹ̀, láti lè reduce ẹ̀ kan dín ẹ̀kún ẹ̀ kù, àti wípé fún àwọn ènìyàn fún ìrẹ́pọ̀ láti lè sowọ́pọ̀, àti wọ́n dẹ̀ tún sọ̀rọ̀ lórí pé bí ìjọba bó ṣe máa bá tún gbogbo ìlú wa ṣe, gbogbo àwọn tó kù ibi tán tí ìṣedé láti lè ṣe gbogbo ẹ̀ kí ó kárí. Nípa ṣíṣe ètò Ramadan lecture yìí wọ́n máa ń gbẹ́ni tó lè bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ dáadáa nínú ìwà wíwù kì í ṣe nínú ọ̀rọ̀ ẹ̀sìn nìkan, ní ṣíṣe sí láàrin àwùjọ, láàrin ẹgbẹ́, láàrin ará, láàrin ọ̀rẹ́. So ó jẹ́ nǹkan ìwúrí tó fi jẹ́ pé lọ́dún tó kọjá gan èrò pọ̀ tó yìí o,
ló fi jẹ́ kérò tó wá pọ̀ rẹpẹtẹ tó yẹ pé bó ti election yẹn lásán tá à ń gbọ́ ó jẹ́ nǹkan ìwúrí fún wa. ètò ìdánilẹ́kọ̀ọ́ ìtumọ̀ Al-Qur'an alápọ̀nlé gẹ́gẹ́ bí ọ̀kan lára ètò tó gbajúmọ̀ nínú oṣù ààwẹ̀ Ramadan ni wọ́n fi kágbá ètò oríṣiríṣi tó wáyé nínú oṣù ààwẹ̀ ọdún 2015 yìí nílẹ̀ nípínlẹ̀ Ògùn. ní mọ́ṣáláṣí ńlá tó wà nílé ìjọba ìpínlẹ̀ yìí, Imam àgbà Adam Kéwúyẹmí ké pe àwọn mùsùlùmí láti máa ṣàdúrà fún orílẹ̀-èdè yìí àti fún àwọn adarí wa pàápàá jùlọ lásìkò tí ìṣòro ń kojú orílẹ̀-èdè Nàìjíríà yìí. àwa bẹ Ọlọ́run jábà gbọ́ wá gbà wọ́n gbà wọ́n gómìnà wa àdúrà ẹ̀ kó gbà pírẹsidẹ́ntì àdúrà ẹ̀ kó gbà gbogbo ẹni tó wà lábẹ́ wọn pátá nínú agboolú yìí látòkè délẹ̀ lọ́n jábà gbọ́ wá gbà. Al-Fatiha. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanirrahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim ghayril maghdubi 'alaihim waladdallin. Gẹ́gẹ́ bí ó ṣe máa ń wáyé nígbà tí ọjọ́ ìtúnu ààwẹ̀ ti ń súnmọ́lé ní àwọn ọjà káàkiri ìpínlẹ̀ Ògùn ti bẹ̀rẹ̀ ètò káràkátà oúnjẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún ìpalẹ̀mọ́ ayẹyẹ ọdún ààwẹ̀ Ramadan tọdún yìí. Tilẹ̀ jẹ́ wípé àwọn ọjà wọ̀nyí kò fi bẹ́ẹ̀ kún fún èrò, káràkátà oríṣiríṣi ohun èlò fún ìpalẹ̀mọ́ ọdún sì tún ń lọ gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ń múra sílẹ̀ fún ọdún tó wọlé dé. Báyìí ni àwọn mùsùlùmí òdodo ṣe kójọpọ̀ káàkiri gbogbo àgbáyé ní òwúrọ̀ ọjọ́ Ẹtì ọjọ́ 27 oṣù keje ọdún 2015 láti kírun nọ́fìlà méjì èyí tó ń sàmì ìtúnu ààwẹ̀ Ramadan. Àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn náà kò gbẹ́yìn gẹ́gẹ́ bí wọ́n ṣe tú jáde káàkiri gbogbo ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó wà nípínlẹ̀ yìí lọ sí àwọn mọ́sálásí yídì. Gómìnà ìpínlẹ̀ yìí sẹ́nẹ́tọ̀ Ìbíkúnlé Amósùn, àwọn mọ̀lẹ́bí rẹ̀ àti àwọn ìgbìmọ̀ aláṣẹ ìjọba rẹ̀ náà pẹ̀lú àwọn mùsùlùmí yòókù ní yídì Láǹtóró nílùú Abẹ́òkúta láti kírun nọ́fìlà méjì ọ̀hún. Máàmù àgbà ilẹ̀ Ẹ̀gbá Alhaji Liadi Ọ̀rúnṣolú ló ṣíwájú ìrun lọ́jọ́ náà. Allahu Akbar. Allahu Akbar. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Wa Musa. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Wa rahmatullah. Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum wa rahmatullah. Lẹ́yìn tí wọ́n parí ìrun, Ìmáàmù àgbà ilẹ̀ Ẹ̀gbá Alhaji Liadi Ọ̀rúnṣolú sọ̀rọ̀ lórí pàtàkì oṣù ààwẹ̀ Ramadan nínú ìgbésí ayé mùsùlùmí òdodo. Ẹ jọ̀wọ́ ẹ jẹ́ àgbàṣẹ Ọlọ́run láti máa gba ààwẹ̀ gẹ́gẹ́ bí ó ti pàṣẹ ìfọ̀wọ́n níwájú tí wọ́n sì gbà. Lọ́sì pàápàá báyìí náà lè jẹ́ ní tí ó máa páyà Ọlọ́run. Ìpáyà Ọlọ́run yìí ní múyàn sóríire láyé àti tọ̀run. Ó wá gba àwọn mùsùlùmí níyànjú láti má padà síbi ìwà ẹ̀ṣẹ̀ mọ́ lẹ́yìn oṣù alápọ̀nlé yìí, ṣùgbọ́n kí wọ́n tẹ̀síwájú lórí ìlànà òjíṣẹ́ Ọlọ́run eyín ní Ànábì Muhammad, kí ìkẹ́ àti ọlá Ọlọ́run kó máa bá a. Bákan náà ni Imam Liadi Ọ̀rúnṣolú tún lo àǹfààní yìí láti fi ṣàdúrà fún gómìnà Ìbíkúnlé Amósùn àti fún àlàáfíà ní ìpínlẹ̀ Ògùn àti lórílẹ̀‐èdè Nàìjíríà lápapọ̀. Bákan náà ló sì ké pe àwọn èèyàn láti ṣe sùúrù fún ìjọba tuntun lórílẹ̀‐èdè yìí. Nígbà tó ń sọ̀rọ̀, gómìnà Ìbíkúnlé Amósùn bá àwọn èèyàn ìpínlẹ̀ yìí yọ̀ fún ọdún tuntun tó wọlé dé. Bákan náà ló sì gbà wọ́n níyànjú lórí mímọ̀ pàtàkì àsìkò yìí nínú ìgbésí ayé àwọn mùsùlùmí. Gbogbo wa tá a wá ṣọdún bíi Olúwa ò ní ṣe léyìí láṣẹ mọ́ o. Ọ̀pọ̀lọpọ̀ ọdún la máa ṣe láyé o. Ẹ túbọ̀ máa ṣe àdúrà ló ń gbà, agbára kì í gbà o.
gbogbo àwọn agbófinró commissioner for police ni o, director SSS ni o, tàbí ni o, gbogbo wọn mo kí wọn o, mo kí gbogbo àwọn lọ́balọ́ba, mo kẹ́yìn oníwèé ìròyìn, mo kí gbogbo wa o, ojú wa máa rọ́dún o, ṣùgbọ́n ọ̀rọ̀ bíkà rọ́lẹ̀ ìsáàtì àmọ́yá síbú wàsálàmù alálùmùsẹ̀lẹ̀ wàlàhàmdùlíláì rọ́bìlì àlàmín. Bákan náà ni gómìnà sẹ́nẹ́tọ̀ Ìbíkúnlé Amósùn tún pè fún àlàáfíà àti ìṣọ̀kan nípínlẹ̀ Ògùn. Ó sọ wípé káwọn èèyàn jìnnà sí ìwà tí kò lẹ́tọ̀ọ́ àti ìwà ìtàpásófin fún ìfọ̀kànbalẹ̀ nípínlẹ̀ yìí. Mo fi àsìkò irọ́ gbogbo wa ní Nàìjíríà àti àwa ọmọ Ògùn state wípé gbogbo ohun tó máa mú ká máa ta ìjẹ̀ sílẹ̀ ká jìnnà sí, gbogbo ohun tó máa mú ká jọ ṣe pọ̀ ká sowọ́sowọ́pọ̀ òun ni ká máa ṣe. Bí ìdàgbàsókè ṣe lè bá wa nìyẹn. Ìdàgbàsókè ò lè sí tá a bá ń para wa lẹ́yìn tá à ń para wa lọ́la. Olúwa jẹ́ kí gbogbo nǹkan burúkú báyìí kó ré kọjá ní gbogbo ìpínlẹ̀ Ògùn state àti ní gbogbo Nàìjíríà lápapọ̀. Bákan náà ni gbogbo àwọn mùsùlùmí ṣe tú jáde láti yan nọ́fìlà rákà méjì yìí láwọn mọ́sálásí yídì tó wà káàkiri gbogbo agbègbè ìpínlẹ̀ Ògùn. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, Allahu akbar. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum wa rahmatullah. Nínú ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ìrun, igbákejì ìmáàmù àgbà ilẹ̀ Rẹ́mọ lápapọ̀ Alhaji Shehu Abdulkadir sọ wípé ọ̀pọ̀lọpọ̀ oore àti ìbùkún ló rọ̀ mọ́ oṣù àwẹ̀ alápọ̀nlé yìí. Bákan náà ló sì máa ń ṣokùnfà ìpèsè fún àwọn aláìní. tó bá ṣẹ̀tánì sunkún lọ́wọ́lọ́wọ́ báyìí Ọlọ́run ṣí gbogbo ilẹ̀kùn